lórí ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun, Shehu Sani ní kí Davido má yọra rẹ̀ lẹ́nu nítorí Trump ò rí tiwa rò ní Nàìjíríà. níbi nǹkan ṣe ń gbóná girigiri sí i ṣáájú ètò ìdìbò gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun tí yóò wáyé lópin ọ̀sẹ̀ yìí lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 15 oṣù kẹjọ, onírúurú ìròyìn ló ti ń ti ìpínlẹ̀ Ọ̀ṣun ṣẹ̀ wá báyìí. lọ́wọ́ tá à ń wí yìí, aṣòfin àgbà tẹ́lẹ̀ rí lẹ́kùn ìdìbò àárín gbùngbùn ìpínlẹ̀ Kaduna Shehu Sani tó tún jẹ́ gbajúmọ̀ ajàfẹ́tọ̀ọ́ àti òǹwòye ìlú ló ti ké sí gbajúgbajà olórin ilẹ̀ wa Davido tó tún jẹ́ bí ọmọ àbí àbúrò fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè àtàwọn mìíràn tí wọ́n ti ń ránṣẹ́ pé ààrẹ Donald Trump láti orílẹ̀-èdè Amẹ́ríkà láti wá dá sí ọ̀rọ̀ ìdìbò gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun. Davido, ẹni tó ti tara bọ ìpolongo òṣèlú fún àbúrò bàbá rẹ̀ tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ yìí àti olùdíje sípò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú Accord, ló ti ń gbéná wojú àwọn ọ̀pọ̀ olóṣèlú látàrí bí ọ̀tẹ̀ òṣèlú ti ṣe bẹ́lẹ̀ láàrin wọn. nínú àwọn tí Davido ti tahùn sí ni gómìnà Monday Okpebholo tìpínlẹ̀ Edo tó fi mọ́ gómìnà Hope Uzodinma tìpínlẹ̀ Imo, mínísítà fọ́rọ̀ iṣẹ́ òde ní Nàìjíríà Dave Umahi láàrin àwọn mìíràn. Tuntun nẹ́nẹ́ tí Davido tún ṣe ni láti lérí tó sì ti múṣẹ pé òun yóò pe ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump láti wá tójú bọ ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun nítorí kìnní náà ti fẹ́ bọ́wọ́ rí látàrí bí ìwà jàǹdùkú àti ìdúkokò bó ṣe ti gbòde kan. Davido ké sí Donald Trump àti àwọn àjọ ìṣọ̀kan tó fi mọ́ àjọ onídàgbàsókè kárí ayé láti wá wo democracy, ìyẹn òṣèlú àwarawa ní Nàìjíríà, kí wọ́n sì máa wo níran kó bàjẹ́ ní Nàìjíríà àti nípínlẹ̀ Ọ̀ṣun ní pàtó. Orí ayélujára ni Davido ti fi ọ̀rọ̀ ránṣẹ́ sí ààrẹ Amẹ́ríkà tó sì tún ní òun yóò jẹun àṣálẹ́ àná pẹ̀lú àwọn alásùnmọ́ ààrẹ àti ìjọba Amẹ́ríkà láti tún tẹ ọ̀rọ̀ náà mọ́ wọn létí dandan. Onírúurú àwọn ènìyàn ló ti wá ń fọ èsì fún Davido lórí ìgbésẹ̀ tó gbé yìí. Àwọn kan ń pé ọmọ ọkọ gbáà ni, bẹ́ẹ̀ náà ló ti yẹ kó ṣe. Bẹ́ẹ̀ làwọn mìíràn ń pé màjèsín òṣèlú lásánlàsàn ni Davido jẹ́. Ọmọdé tí ò mọ ògùn tó ń pè é lẹ́fọ̀ọ́ òun ni Davido nínú òṣèlú nípínlẹ̀ Ọ̀ṣun. Gbòógì nínú àwọn tó tún fọ èsì fún Davido lórí ọ̀rọ̀ yìí ó ní aṣòfin àgbà tẹ́lẹ̀ rí Shehu Sani. Ó ní àwọn tí wọ́n ránṣẹ́ pé Trump láti Amẹ́ríkà lórí ìbò Ọ̀ṣun ó ní kí wọ́n má dara wọn láàmú nítorí òun mọ̀ pé Trump gan kò náà ní ọ̀rọ̀ ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun bóyá ó kẹsẹ̀ járí àbí kò kẹsẹ̀ járí, nítorí Trump fúnra rẹ̀ gan ló ní iná tó ń jó létí aṣọ gidi gan. Shehu ní ìbò tí wọ́n dì kọjá láwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ kọ̀ọ̀kan ń ló ti ṣàfihàn pé ọ̀rọ̀ ìbò nílẹ̀ Áfíríkà kò múmú láyà Trump rárá. Ó ní àwọn nǹkan gidi mìíràn ni Trump ń gbájúmọ́ tó wà níwájú rẹ̀, bí ọ̀rọ̀ wàhálà ogun pẹ̀lú orílẹ̀-èdè Iran àti wàhálà ogun ní Gaza, Ukraine tó fi mọ́ ṣíṣí ojú ìlà omi Hormuz. Fún ìdí èyí, ìfàkókò ṣòfò lásán ni yóò jẹ́ láti máa pé kí Trump wá láti wá dá sí ọ̀rọ̀ ìbò ìpínlẹ̀ Ọ̀ṣun.